Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Wọ́n fẹ́ lójú tìyẹ lójú ò lè tìyẹ Musiliu wá sọ fún wọn wípé yíyó máa dùn wọ́n ní á máa dùn wọ́n ní àwa ṣèjọ́ ìwà ṣèjọba á máa dùn wọ́n ní. Ayédáadé ṣe kí n sọ̀rọ̀ ṣe kí n sọ̀rọ̀. Tó bá wá ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kó máa dún wẹ́lẹ́wẹ́lẹ́. Omele nìkan. Ayédáadé jẹ́ ká sọ fún wọn wípé ọmọ ilẹ̀ ni wọ́n padà gbé wọn sórí ẹni wọ́n fẹ́ máa pera wọn ní nǹkan pàtàkì làwa ṣe jìnnà sí wọn Musiliu Akínsọ́yà torí Ọlọ́run fà wọ́n lọ́lọ́run lọ́wọ́. ọ̀dẹ̀ bẹ́ẹ̀ jẹun bí Ayédáadé lọmọ lájọ́ bí òní ọmọ Bọ́lá Ahmed Tinubu. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.